Báńkárere ọ̀sọ̀rọ̀ sọ́bótò ẹ gbọ́ Báńkárere ọ̀sọ̀rọ̀ sọ́bótò ọ̀rọ̀ ni wọ́n sọ tó fi dà bó ṣe dà yìí. Ẹ wò ó, ẹ̀yin olólùfẹ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ẹ máa rántí wípé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ máa rántí ẹni ọmọ gbọ́. Ìran Yorùbá ló sì bọ̀ wọ́n ní ọ̀rọ̀ báyìí ní yọ fàlápò nínú ìkọ̀ akọ̀, ọ̀rọ̀ báyìí a sì máa yọ obì nínú àpò. Ẹ má jẹ́ ń tàn yín, tẹ́ ẹ bá gbàgbé ọ̀kan nínú àwọn ọba wa nílẹ̀ Yorùbá, kábíyèsí yìí máa fẹ́ràn ká máa sọ̀rọ̀ o, ọ̀rọ̀ sì dá lẹ́nu wọn. Wọ́n gbajúmọ̀ níbi ọ̀rọ̀, àmọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ, wọ́n ti sọ̀rọ̀ má jà á sọ̀rọ̀ ká má sọ míì pé èèyàn sọ̀rọ̀ àsọjáàmù ni mo fi sọ pé Báńkárere ọ̀sọ̀rọ̀ sọ́bótò. Ọ̀rọ̀ tí kábíyèsí yìí sọ, ọ̀rọ̀ ti já ibi tí wọ́n rò pé ọ̀rọ̀ òde, ọ̀rọ̀ ti kọjá bẹ̀. Ló bá yíwọ́ o, kí ló ṣẹlẹ̀? Ohun tó ṣẹlẹ̀ ni wípé ẹni tó yẹ kó jẹ́ ọba nípò wọn tí wọ́n fi dọba ó ti yọjú. Ẹni ìjọba gómìnà tó fi wọ́n jọba, ọ̀rọ̀ ti di wọ̀, ó ti di wò mí wò ẹ́. Àṣírí ńláńlá wá tú nítorí ọ̀rọ̀ ta ni mò ń sọ̀rọ̀ ẹ̀. Mò ń sọ̀rọ̀ nípa kábíyèsí Abdulrasheed tẹ̀lú Olúwo tìlú Ìwó. Yàjóyàjó leléyìí ó kọjá bẹ́ẹ̀ ni mo sọ pé gbogbo ẹ̀dá tó bá wà lórí oyè àbípò kan ló wà, máa mọ bá a ṣe sọ̀rọ̀, máa kẹnu rẹ̀ níjànú. Mùsùlùmí ni mí, ẹlẹ́bọ gbọ́dọ̀ rìn. Yorùbá bọ̀ wọ́n dẹ́ni tí bàbá ẹ̀ tó jẹ bàbá ẹ̀, tí wọ́n jẹ bàbá ẹ̀ ní $1 tó ń wó ní gbèsè bàbá ẹ̀ lọ, tí ó bá ṣọ́ra yóò pàdé ẹni tí bàbá tiẹ̀ jẹ ní $5. Ṣé kò yàtọ̀ síra wọn? Ọ̀rọ̀ ti di gbẹ̀ báyìí. Wọ́n ní Arẹ́gbẹ́ṣọlá, ẹ farabalẹ̀ ẹ rí wò nínú fídíò tí mò ń gbé bọ̀ yìí, ẹ má jẹ́ gbà yín lásìkò. Àṣẹ ẹni tó fi Olúwo jẹ oyè, Arẹ́gbẹ́ṣọlá àti gbogbo àwọn gómìnà àti àwọn olóṣèlú ìgbà náà, ẹ di kí wọ́n wá wíjọ́ báyìí torí pé àṣírí ẹni tó fi joyè, ẹni tó tádé tọ́ sí, tí àwọn kan gẹ́gẹ́ bí allegation tá a gbọ́ allege. Ẹ wò, ẹ máa rí gbogbo ẹ̀ wò nínú fídíò yìí, nínú ìfọ̀rọ̀wérọ̀ tá a ṣe pẹ̀lú bàbá yìí. Ọ̀yá òun rèé, ẹ̀ṣọ́ ń bẹ̀, mò ń padà bọ̀. Ìjọba du ọba ètò ìjọra ẹ̀mí wà nù wọn nígbà yẹn tó jẹ́ pé òun gan lọ́ba arúgbó tọ́ sí. Ọkọ lé sí kí lorúkọ ẹ̀ ń bẹ̀ yẹn ní ọ̀nà Muslim Odinjo, mi fẹ́ dárúkọ. Òun gan lolúwo tọ́ sí. Politics lóyin Arẹ́gbẹ́ṣọlá fi gbé síbẹ̀. Olúwo tó ń bẹ politics náà fi gbé síbẹ̀. Àǹtọ̀rọ̀ tó ń dà lóru. Tó kọ́ lọ sí kọ́ dẹ́dẹ̀mí ra o, dẹ́dẹ̀mí ra o. Ní ìyájú sọ́ba. Kò yẹ kó máa gbé, kò yẹ kó máa gbé ìlú. Ìgbà tó ṣe kó òun gbọdọ̀ róbìnrin, kí lẹ rí sọ̀rọ̀ yẹn? Ṣe mọ̀ pé ení number 1 etí ọba yé èèyàn yẹn máa ń béèrè. Kábíyèsí Olúwo kọ́lọ́run ó ṣàánú wọn ni, kọ́lọ́run ó ṣàánú ẹ̀ ni o, kọ́lọ́run ó ṣàánú ẹ̀. Ntí ọmọ ní ń dá sí, ntí ọmọ ní ń dá sí, sọ́ọ̀ mi ti yé yín. Ṣé àwọn eégún olóòlù, eégún àtìpàkọ́, alápánsápá, olúkòlò, sọ́ọ̀ mi ti yé yín, owó lẹ́wà, bẹ́ẹ̀ lọ. Jẹ́ pé eégún tó yẹ pé àwọn bàbá wa fi ń jagun jọ̀ ni, la fi ń ṣẹ̀rù ba gbogbo àwọn ọ̀dà àwọn Fúlàní tí Ìbàdàn fi ń jagun. Tóun wá ń sọ, tí Olúwa ń sọ ìtòwù ní sọ, ìtòwù Olúwo ní sọ, jẹ́ pé tí ọba mọ̀ kò lè yé. Olóòlù tẹ̀sí rí wọn, eégún olóòlù ìlú Èkìtì láti gbé eégún olóòlù Ìbàdàn. Ìlú Èkìtì. Èkìtì lẹ́ bẹ̀rẹ̀, Èkìtì ní ìran olóòlù tí wá Ìbàdàn sọ́tán. Sọ́ọ̀ mi ti yé yín. Ayọ̀rìndé Ajé tó tẹ àkókò dó, ọmọ Ìbàdàn ni. Ayọ̀rìndé Ajé ló tẹ àkókò kìíní dó ìkejì dó. Ẹ lọ bèrè lákòókò wọ́n ń ṣe ọdún ajé dè ní ọdún ajé owó. Ayọ̀rìndé Ajé
òun gan lolóòlù òun ló sọ ìran olóòlù kalẹ̀ ìbàdàn so Èkìtì ni wọ́n ti wá they are from Àkókò àbúrò mi yé yín tí ọba yíyan máa ń béèrè kò yé Olúwo ọ̀rọ̀ Ìbàdàn òye ṣe pé ẹ̀yìn gbọ́ ẹ pé ìtí àwa kan máa ń wò ní pé number one ìlú wo ló tóbi tó Ìbàdàn ìlú wo ló dàbí Ìbàdàn Jagun ìlú wo ló fẹ́ yájú sí Ìbàdàn bọ̀ torí pé gbogbo àwọn ìlú kéréje ni wọ́n ti bá wa tán ẹ wo Yégelu tóbi Lágẹ̀lú sáà mi ti yé yín ìyá tó bí bàbá Lágẹ̀lú ló bí Lámúyè tọ́tẹ̀ ìlú Ìwòdó tọ́tẹ̀ ìlú Ìwòdó so kò yé Olúwo kò yé yìí máa sọ̀tàwò fún báyìí ọ̀fẹ́ tí mo fi yé kó yé yìí tó sì fà á bàbá àwọn Olúwo àkọ́kọ́ yẹn kì bá jọba gbé nílé Ifẹ̀ aṣọ ni bọ̀ ìyá wọn nìkan ni the only Ọọ̀ni of Ifẹ̀ tó jóbìnrin ọ̀run tọ́ òun náà ló bí Lágẹ̀lú but Olúwo bá mọ̀tàn débẹ̀ kò tí ẹ̀ ní sọ an each word against Ìbàdàn torí tó sọ an each word against Ìbàdàn àbúrò mi àwọn alálẹ̀ Ìbàdàn ó finish ẹ̀ àwọn alálẹ̀ Ìbàdàn ó finish ẹ̀ kámi kú gbàgbọ́ kọ mọ́ ṣàpèjì náà tẹ́yọ̀ bá mọ̀ sọ́ra mi ṣe kì í ṣe é wọ̀ so ní ìsìnkọ́ máa gbọ́ báyìí mi sọ fún mọ́ náà Àbálájá Brazil kọ mọ́ sọ́ra mi ti yẹn dẹ́dẹ́ mìíràn kì í ṣe sí Ìbàdàn ìgbàdàn ìṣẹ́gbẹ́ ìlú kankan ẹ̀rọ ń tápákátẹ̀ kọ́ láwọn bàbá wa àwọn ìṣẹ́gbẹ́ ìlú kankan ń jọ ìlú wo ló fẹ́ dún ìlú wo ló fẹ́ sọ̀rọ̀. màmá sọ pé kí olóòlù ní kó tó di pé àwọn èbó kó gbogbo rádaràda òsì náà dé tí a kó dé ìtàwọn èbó kó dé ìlú wo ló tó sọ̀rọ̀ táwọn àgbàlagbà bá ń sọ̀rọ̀ sọ́ra mi ti yẹn òun ló mú káwọn ọmọ wa sìn ká mọ̀ cherish culture mọ́ tó bá fẹ́ kírun máa kírun mò ń kírun nísìn sólóòlù òní kì í má kírun ni mo dẹ̀ wo egun olóòlù so what does that mean so mindset ni Ọlọ́run ló mẹ́ni tó ń sùn sẹ̀mí aláwọ̀ mọ́ ní àmì ìdáwó ìsọ̀nù Quran kí wá lè wá ń gbá olóyìn ìlú gbólóra kó lóòlù máa gbé ó ní kí wọ́n pa àṣàrun no mi ò rí wọ́n bá tiẹ̀ rí o mi rí o so ìdí tí mi ìdẹ̀ lè fi kakún ni pé number one kò súnmọ́ bàbá wọn ní kótó nígbà wà kékeré sábà súnmọ́ àwọn bàbá wa Màsà Ìbàdàn a Màsà Ìbàdàn èèwọ̀ márùn lọ́wọ́ àti mọ́gàjì tó bá jẹ níbàdàn tí ò gbọ́dọ̀ àbúrò mi yé yín tí ò gbọ́dọ̀ ṣe mi ní sọ yóò mọ yí wọn nínú péjì mi ìjọ mi sọ mi ti mọ́gàjì tó bá mọ̀ yóò mọ̀ pé àwọn tó mọ̀ ni wọ́n ń dórí àpèrè Olúbàdàn ẹ ń bá débẹ̀ làbòsí kò ní farare lò ó tọ́jọ́ náà àbòsí ló fi débẹ̀ kò ní farare lò ó ètò tábí ṣe tó bá náà sẹ́ràn ètò wo ni wọ́n ní wò ebi ìdílé bíi mẹ́fà bí nǹkan náà ni wọ́n jọba àwọn kìnìkan mọ́mọ́ gbọ́ àwọn tí wọ́n jọba dúró bá ètò jọ́rẹ̀ mi wà nù wọn nígbà yẹn tó jẹ́ pé nǹkan lọ́ba arúgbó tọ́ sí ọkọ lé sí kí lórúkọ ẹ̀ bẹ́yẹn ní ọ̀nà Muslim Odinjo mi fẹ́ dárúkọ òun gan lolúwo tọ́ sí politics lóyún Arẹ́gbẹ́ṣọlá fi gbé síbẹ̀ Olúwo tó ń bẹ politics náà fi gbé síbẹ̀ tó ń dà lóru tó kọ́ lọ sí kọ́ dẹ́dẹ̀míra o ní ìyájú sọ́ba o kìí solúwo gan èmi ọ̀bá àwọn bàbá wa Lámúyè wí o àbọ̀rùn tọ́ o so Abdulrasheed àbí òyì sẹ́nà mi ti yé yín ó ní tó kò lórí àpèrè Olúwo lèmi ń bá wí kọ́ lọ tún ìtàn Ànábì Muhammad sallam kọ́ pa àṣàrún Mẹ́kà kọ́ pa àṣàrún wọn fi wọ́n lẹ̀ àwọn Catholic l'Ànábì bá lò pọ̀ àwọn Kìrìsìtẹ́nì ló bá lò Mẹ́kà white wọ́n gbà fún so kì í sọ̀rọ̀ wákàtí kì í ṣègbà tó bá tó ní pé ìtorí pé ojọba àbí nǹkan kan tó bá sọ nǹkan kan ní ó tó sọ nǹkan báyìí sọ́ọ́ mi ti yé yín Ọlọ́run ọkàn yẹ̀yẹ́ ìyọ́kàn bọ́sọ kúrò láàṣọ Ọlọ́run òǹtọ̀ ni Ọlọ́run ní fọba jẹ Ọlọ́run láláṣẹ. a ti rìn lọ́tún lósì à ń bi àwọn èèyàn lọ́tún lósì ní pé ọ̀rọ̀ tí ọba yẹn sọ nípa Ìbàdàn ṣó dáa láti fẹ́ máa kọ̀ndẹ́mù eégún olóòlù eégún olóòlù tó pẹ́ lára àwọn eégún tó strong ní ìlú Ìbàdàn ni kó dídí ọba máa sọ pé inú gbóló ẹ kó máa gbé. bẹ́ẹ̀ni ṣe rí kódà àbí nǹkan tó ń sọ yé yín kódà rárá k'Olúwo lọ pé ọ̀dọ̀fin inú rẹ̀ padà sanasad ìṣòwò apologize to Olúbàdàn
So I will advise him apologize to Olúbàdàn. Àwa ní eégún kan ní ìsìn eégún Ìgègbàjà. Gbé money torí pa ti gba Islam. Sọ́ra mi ti yé yín. Ẹ gbọ́dọ̀ fún ọ̀pọ̀ ẹ̀kún ẹ̀jẹ̀ ń tàn ọgbẹ́ ni. Àwa ń sọ̀rọ̀ yín ojú ẹ̀yìn tó ojú òun rí kankan ni. Torí kan wá ń gbé láwà ní ti tẹ̀lé ńlá sáìdì ti kíní kankan. Ló ti wá mọ́ wájú Ọlọ́run. Jálá wa ìdù. So by so doing, it should remain, it should calm. It should calm. Sọ́ra mi ti yé yín torí tí ò bá calm. Àwa ọ̀bẹ àwọn alálẹ̀ sí. Bàbá sì bẹ̀ tó bá ti kọjá tó bá ti kọlù Ìbàdàn á bí àwọn aláìṣẹ́ bá dé bẹ́ tá a bá bẹ̀ sí ikọ̀ ilẹ̀kọ́lẹ̀ kì í sọ̀rọ̀ wákàtẹ́ dáńgá gbé kíní kan sẹ́gbẹ́ kan nídìí ìdò sóńjàròlé Ọlọ́run ni àbòjàròlé ànábì àròlé Elédùmarè ló ń pè sóńjàròlé Ọlọ́run ni àròlé Elédùmarè ń bo àwọn àlùlá mọ́ wọ́rọ̀ sábìlì àǹdí ayé àwọn tí wọ́n ṣẹ́ẹ̀rẹ̀ ni wọ́n jàròlé Ọlọ́run bí irú wa táwọn èèyàn tara wa sórí ire tí àwọn èèyàn bá ti ara ẹ̀ jáde táwọn èèyàn tara rẹ̀ sórí ire àwọn lọ́lọ́run pè láròlé òun sọ́wọ́n mi ti èèyàn àròlé ipò èèyàn mélòó tara rẹ̀ sórí ire èèyàn mélòó tara rẹ̀ ní Nàìjíríà tó jẹ́ Yorùbá kọ́ lọ túbá kọ́ bẹ àwọn Ìbàdàn ẹ ṣe gan ni òun wá dùn lórí ọ̀rọ̀ tẹ̀sán yẹn kọ́ lọ túbá àjọ káyọ̀ tó máa lọ ẹ jẹ́ káyọ̀ kọ́ tún gbórúkọ yín sí. orúkọ mi ni Mọ́gàjí Ahmed Abíọ́dún Adéyẹmí Adéyẹmọ Mọ́gàjí ilé olóòṣà nìbàdàn. ọmọ ọba wa bàbá wa ọba kábíyèsí Ládọjà. Bẹ́ẹ̀ni ọmọ bàbá wa Olúbàdàn tuntun ní bẹ́ẹ̀ni. Ẹ káàbọ̀ padà ọmọ Yorùbá gbogbo ẹ̀yin ọmọ Òwò ṣe ẹ ti gbọ́ báyìí ẹ kúkú ti gbọ́ nǹkan tí bàbá yìí sọ ẹ rí i pé ọmọ yìí délé dóko déta débi gbogbo ẹ gbọ́ bó ṣe tò ó lẹ́sẹẹsẹ bí ìgbà tá à ń sọ wípé bá a pìtàn ó ń pìtàn ọ̀rọ̀ lọ́ba mo kó mo rò wá bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ní tí ẹ bá ṣe ìgbésẹ̀ tí kábíyèsí yín gbé àrà tó dá irú ọ̀rọ̀ yìí ò ní wáyé irú àṣírí yìí ò ní tú ọba Abdulrasheed Olúwo ṣe wá rí báyìí àbẹ́ẹ̀ ráyé lórí nǹkan tá a máa ń sọ ìpè ẹja máa jọ ṣọ́ọ̀ṣì ilẹ̀ bàbá ti wá rèé àìṣẹlẹ̀ lárúbáwá ẹni tí ń sọ̀rọ̀ yìí ṣáà sọ pé kò lóye àbí kò mọ Kùránì àbí kìí ṣe mùsùlùmí àbí kìí ṣẹrú Ọlọ́run a lè sọ bẹ́ẹ̀ torí pé ó nímọ̀ ó ní mọ́ọ̀nì kí ló tún wá kùn nígbà tí wọ́n sọ fún yín tẹ́ ẹ lẹ́ẹ̀kọ́ ẹ̀gbà ẹ̀gbọ́ ọ̀rọ̀ rẹ o ni wọ́n tún pẹ́ẹ́pẹ́ ẹ lẹ́yìn ẹ̀tún mi ìwé bẹ́ẹ̀ gbọ́ ibo lẹ fẹ́ tì í sí báyìí nígbà tọ́rọ̀ ti dérú ìgbàgadì báyìí ẹ ṣé ọmọ Yorùbá eléyìí là ń sọ fún àwọn bàbá wa ìṣẹ̀ṣe tí wá yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe kò sílùú tí wọn ò ti ní bá a ṣe ń pariwo orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Yorùbá la fẹ́ ẹ má jà fara wọ ara agbo ara wa yìí kí ló kan mùsùlùmí nípa pé onígbàgbọ́ ń ṣe kan tiẹ̀ tẹ́ sọ pé lá wọn ò gbọdọ̀ ṣe kí ló kan nígbàgbọ́ nípa mùsùlùmí ṣe tiẹ̀ tẹ́ nírọ́ àwọn èèyàn tiẹ̀ níṣòro ná èèṣì kí ló kó níṣẹ̀ṣe tí ó sọ pé okùn bíi tí mùsùlùmí fẹ́ gbà tó bá fẹ́ ṣe nǹkan ní tiẹ̀ àbáyé yìí náà kọ́ ojú ọ̀run yìí ó tọ́ yẹ fò láì fi ipa kanra wọn bẹ́ẹ̀ ni orí ilẹ̀ náà tó gbogbo èèyàn rìn kúlúkúlù kan ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ ṣé o a tún pàdé ó dàbọ̀.